Kí ló ń ṣẹlẹ̀ sí ìdílé Súlè Ṣùbébé tí gbogbo wa mọ̀ tó ń ṣe fíìmù Yorùbá? Kí ló ń ṣẹlẹ̀ sí arákùnrin yìí o? Gbogbo yín mọ̀ pé Súlè Ṣùbébé ó ti kú o, ó ti jáde láyé ní bí ọjọ́ mélòó sẹ́yìn. Ṣùgbọ́n ó sì nǹkan kan tí ó ń ṣẹlẹ̀ nínú ìdílé arákùnrin yìí. Kí ló ń ṣẹlẹ̀ o? Kí ló ń ṣẹlẹ̀? Púpọ̀ lára àwọn èèyàn wọ́n ti ń sọ wípé Súlè Ṣùbébé kò gbé ayé tí ó dára tó. Kí ni ẹ rò pé ó ń ṣẹlẹ̀ sí arákùnrin yìí? Lágbo òṣèré la wà, ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní dì láṣẹ Ìdùmarè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn tẹ̀ wá lọ́wọ́ wípé lẹ́yìn ikú Ṣùbébé tí gbogbo wa mọ̀ sí Súlè Ṣùbébé, ọmọ rẹ̀ ti jáde ó ti tẹ̀ sórí ìtàkùn ayélujára rẹ̀ Instagram. Ó ní wípé ó ní màmá òun, ó ní ó ti dìsóònù òun o, torí wípé òun wá síbi ayẹyẹ òkú bàbá òun. Ìjẹ́ rò pé èyí tọ́? Ìjẹ́ ó yẹ kí màmá rẹ̀ kí ó dìsóònù rẹ̀ o? Ṣèbí ọmọ rẹ̀ ni? Kí ló ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀ nínú ìdílé yìí? Lónìí ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní dì láṣẹ Ìdùmarè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Ire lójú gbogbo wa máa rí o. Ó tún dọjọ́ mi ọjọ́ rí. Ó dìgbà.